Titilayo Babalola títí ọlọ́jọ́ bí ni you are plus one today wẹ́ni Titilayo ẹni ọdún bá ń bá láyé ń ṣe ló yẹ kó gbégbá ọpẹ́ olórí àdáàdá tán ló jẹ́ ọ̀pọ̀ ìbálòpọ̀ kọ́ ló ń doyún ọ̀pọ̀ oyún tẹ́ ń wò yẹn kọ́ ló ń dọmọ ọ̀pọ̀ ọmọ kọ́ ló ń dúró gba orúkọ lọ́jọ́ súná ẹ̀rí nǹkan ọ̀pọ̀ èèyàn kọ́ ló lórí ọ̀fẹ́ láti ṣọjọ́ bí ẹ̀ Titilayo ló ń ṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ o Títí Babalola ohun tó ń dùn mọ́ nínú òní pa ọ́ lẹ́kún láyéláyé ọlọ́jọ́ bí wa tòní ò ní ṣubú fọ́tàyọ̀ kọ́kọ́ ò ní ṣe ọ́ kọ́kọ́ ò ní ṣẹ̀mí rẹ̀ ó ti ṣọdún èyí nínú ayọ̀ pẹ̀lú àlàáfíà tó pé lọ́lá ọlọ́run ọba wàá ṣèyí ṣàmọ́dún nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà. ẹ wo ọmọ aláàjì Abdulateef Adéọlá Babalola rèé o aláàjì Babalola tó dolóògbé lọ́jọ́ sí kọ́ba olúwa bá wa délẹ̀ fẹ́yàn re tó lọ sálákejì kúlúwà láò fún aláàjì Abdulateef Babalola iwájú tó kọjú sí kí ọba olúwa jẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ láyéláyé wọ́n rán mi pé kí n máa kí ọ ní Afọláṣadé Abídèmí Àwésù aláṣẹ àtolùdarí the Cross Global Company àti Adéyẹmí ọmọ adániwáyé ọkọ rẹ̀ ló ní kí n máa kí Titilayo Babalola wípé ẹ̀mí gígùn àti àlàáfíà ní á fi lo ìṣẹ̀mí ẹ̀ Titilayo Babalola ọlọ́jọ́ bí o jẹ́ kí n bá ọ délé Abẹ́òkúta ní Ẹ̀gbẹ́ Aláké ni mò ń rè lọ́wọ́lọ́wọ́ Ẹ̀gbẹ́ ọmọ òrùn lọ́tà ọmọ onípọ̀jọ́ bí ọmọ asẹ́tí mọ̀mí kíkan ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dè ọmọ wòmúwòmú lòrò ń ké nọmú lòrò ń kùn ọba márùn ní jẹ́lódé Ẹ̀gbá Aláké gbogbo wọn ní dádé olùbàrà ọba ni àbúrà ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni olówó òdúró ọba ni Aláké Ẹ̀gbá ń kọ́ ṣé wọ́n ń bẹ láàlàáfíà ara ọba ní í ṣe Ẹ̀gbámọdé ọmọ àwọ̀ tí ń kùn wọ́n bí mi lẹ́gbà Aláké mo gbó lẹ́nu bí ìjẹjẹ wọ́n bí mi nígbà àgùrá mo gbó lóhùn bí ọ̀jẹ̀ Ẹ̀gbá ọmọ nísà bí ọmọ gbogbo àkàlà ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dè ọmọ erin jogún ọ̀la àrídìí ògo lójú ogun ará akéma jólọ́fà ọmọ mo jólọ́fà mo di ibi ẹni ọmọ ajógbẹ̀rún má jógbẹ̀ẹ̀kọ́ torí ẹ̀rú ní sinmi ẹ̀kọ́ kì í sí èèyàn ọmọ àpòjù lọ́wọ́ ọkú òrùlà àṣekà o èèyàn tó bá ṣerú ẹ̀ lọ́sàn-án kọ́kọ́ ní farare lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ Titilayo Babalola o ṣé bí wọn dá lọ́mọ ọ̀sánlá aṣọ òótọ́ o ọmọ ẹja tí ń gbénú kú ọmọ adániwíjọ́ kí ni wọ́n fi ìran bàbá tó bí ọlọ́mọ ṣe adé orí Ẹ̀gbá owó ẹ̀yọ ní àná tó jó tẹ̀rùn Ẹ̀gbá méjì èjì ara wọn níyàn o èkíní a máa ní báyìí sí èkejì a máa ní bá a wà mọ̀ wípé bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà ni wọ́n ṣe lóde Ẹ̀gbá Aláké wọ́n mú mi sẹ́sẹ̀ mi ní Mẹ́kà wọ́n mú mi odò Ògùn lé Ẹ̀gbá Aláké wọ́n gun Àràfá ní Mẹ́kà ẹ̀yìn gun Olúmọ lé Ẹ̀gbá Aláké ṣé ẹlọ́mù pa ni Titilayo Babalola ló ń ṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ o happy birthday to you àṣọdún mọ́dún àṣoṣùmọ́ṣù àṣeyíṣàmọ́dún àṣeyíṣe púpọ̀ àṣeyíṣe mí nínú ọláńlá pẹ̀lú dẹ̀ra Afọláṣadé Abídèmí Àwésù aláṣẹ àtolùdarí the Cross Global Company àtọkọ rẹ̀ Adéyẹmí ọmọ adániwáyé lónìí kí n máa kí ọ̀fúntọ́jọ́ bí èyí wípé many happy returns o bí wọ́n bá wá bí wípé ta ló kọrin sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́tá sáyẹ̀dì tèmi kúkú ti wá ọmọ Ìwò pé àjídà gan lè ní